Jazakumullahu khairan. Ìbéèrè ńlá ni. Ibi tí mo ti kọ́kọ́ lè mú wá ni pé ìgbà tí mò ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ àwọn challenges kan wà tí mo rí òun ni ó tún lead mi sí pé àwọn method tí mo ń padà lò kí ni ìkan nínú ẹ̀ òun ni pé àwọn tá a jọ kéwú níbi tí mo ti kọ́kọ́ kéwú tá a ti ké tafsir yẹn àwọn lọ kéwú níbì kan ibi tí wọ́n ti wá lọ kéwú yìí kéwú tá a máa ń pè kéwú ilé la máa ń sọ pé èèyàn kéwú ilé bẹ́ẹ̀ kéwú ilé yẹn ni àwọn ti mú èdè lárúbáwá mọ́ èyí ò lè sọ lárúbáwá nínú kéwú ilé ẹ̀ka tí a lé tó pọ̀ ẹ̀ sì lè sọ lárúbáwá ẹ̀ sì tún máa ka àwọn tí a nahu nínú nísìnyí báyìí wọ́n ka tí a àjùmíyà láti bẹ̀rẹ̀ dópin wọ́n ka túfàtú àsàníyà wọ́n máa ka láti bẹ̀rẹ̀ tó fi dópin tẹ́ bá kúrò bẹ́ẹ̀ wọ́n tún bọ́ sí àwọn tí a ńláńlá wọ́n ka anáhu aliwahadi wọ́n ka wọ́n sì máa ka fún ẹ̀ ní alimadulẹ̀ arọ́bí ara ìwọ́n kan ra gbé tí a kan èèyàn kan rọ sáàrin rẹ̀ èèyàn ka díẹ̀ bẹ́ẹ̀ wọ́n gbà pé báwọn ti ń ṣe yẹn náà so wọ́n á rí pé method ni pé àwọn ń ka gbogbo nǹkan láti bẹ̀rẹ̀ tó fi dópin àwọn lọ sí ibòmíì wọ́n lọ kọ́ báwọn àwọn lọ sí alimadu arọ́bí Nàìjíríà ọ̀rẹ́ lè jọ ní wá láti ilé kéwú àjọ máa ń pàdé ara wa àwọn ẹ̀mọ́ sọ pé àwọn ti ka tí àyíká àwọn ti ka ilé ìtàn máa bá àwa ni a máa ń ka díẹ̀díẹ̀ ní kiri ni ẹ̀ka náà ò lè kà tán tí adé ọba dẹ̀ ti kà ní jẹ́ bá gbé àárín ẹ̀ fún yàn wàhálà ńlá ni so ìyẹn á jẹ́ kí mi wọ́n pé tí àyí bóòlù mi náà ti fẹ́ máa kà tán àwọn fẹ́ sọ pé kí n fi Al-Madul Arabi ilẹ̀ kí n máa bọ̀ wá sí ilé kéwú àwọn so mo rò pé ilé fi Al-Madul Arabi mo ń mọ nǹkan tí wọ́n kọ́ mi bẹ̀ náà ó sì yé mi ṣebí kákan máa ka tí aláàjì bẹ̀rẹ̀ dé òpin ni mo wá wò pé ọ̀dà àwọn olùkọ́ tó bá jẹ́ kí wọ́n bá tún mọ̀ díẹ̀díẹ̀ tí n bá ti ń ka tí àyẹn ibi tí ò bá ti yé mi kí n lọ máa béèrè lọ́wọ́ wọn. Al-Madul Arabi náà. ní Al-Madul Arabi náà ẹni bá dé láti jámíà àwọn afáàdé láti jámíà tí n bá ti ń ka nǹkan màá lọ máa béèrè ibi tí ò bá yé mi tó ẹgbẹ́ tí a máa bẹ láti bẹ̀rẹ̀ dópin báyìí so gbogbo àwọn tí a kéékèèké mọ́tínú bí náà ni láti bẹ̀rẹ̀ màá ti kà tí ó fi tán màá dẹ̀ rí pé mo mọ tí a yí ìtàn yẹn kí ni ń sọ kí ni ń wí màá rí pé mo mọ̀ màá tún gbé gbogbo tí àyẹn pátá yẹn mo ti máa ṣe nìyẹn tí màá rí pé nǹkan kan ò yé mi màá lọ béèrè lọ́wọ́ ìyẹn nìkan màá kàn lọ béèrè pé tọ́pìkì báyìí ò yé mi o màá lọ béèrè tọ́pìkì báyìí ò yé mi o màá lọ béèrè so ìgbà tí mo fẹ́ ka ẹ̀mọ̀kọ́ mọ́tòlẹ̀ àríyìn mo fẹ́ ka àwọn ni wọ́n ka láti bẹ̀rẹ̀ tó fi dópin ni máa dùn kó ní ka wọ́n ní karú àwọn tí a bá ń fún yẹn ní kìíní mo kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àfàtọ̀ wà ń bẹ̀ pé àwa kọ́ mi ìgbà tó kọ́ mi díẹ̀ mo ti rí bí sísẹ́mù yẹn ti wà mo kàn lọ kàyókù fún ara mi ni Ustaz Sankari màá wá pé ibì kan wà rẹ pé màkọ́ máa ń sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bóòlù ti fẹ́ bóòlù bí ti rí màá béèrè lọ́wọ́ wọn so mo parí màkọ́ mọ́tòlẹ̀ àríyìn nìyẹn so àwọn tí àmì tó jẹ́ tí àlá ńlá dáhùn sọ pé tí àkàn ó ṣẹ̀rù bàyàn ẹgbẹ́ ètèmi láàkì gẹ́gẹ́ nu ètò ṣẹ̀rù bàyàn gẹ́gẹ́ màá tún lọ gbé so màá tún kà so gbogbo ọmọ yẹn wá ní gbogbo ọmọ pátá yẹn ọmọ wa ń ṣe wàhálà lé lórí tó nínú tí ẹ bá wà ní ilé ẹ̀kọ́ dá wà ní Al-Madul Arabi Nàìjíríà èèyàn máa ń láìkì ẹ̀kọ́ kan jù kan lọ èmi ṣe ni pé mi ò fẹ́ láìkì ẹ̀kọ́ kan jù kan lọ mo fẹ́ kọjá yí pé gbogbo ẹ̀kọ́ yẹn ò mo fẹ́ mọ̀